mọ̀fo orí o gbúdọ̀ máa gbàdúrà ràn wọ́n lọ́wọ́ kí ìwọ náà lè ṣiṣẹ́ dé kòríta tí wọ́n ṣe dé yẹn kí ìwọ náà lè gbàdé o. àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ kan irú bí prophet Tibetan ṣe bọ́ síta tó ṣàn jáde tó sọ̀rọ̀ gbogbogbò àwọn èèyàn ní káyé lè rí wọn ni. Ẹ̀yin náà báyìí ìfọ̀rọ̀wánilẹ́nuwò là ń ṣe pẹ̀lú yín yìí ọ̀pọ̀ ẹlòmíì náà iṣẹ́ lómi ò ní máa gbé gbogbo ń tán sọ èmi kan lè rí wọn náà ni ẹ gbọ́. Bíbélì gan sọ Jésù Kristi ó ní òkìkí rẹ̀ sì kàn káàkiri ilẹ̀ náà ṣẹ́rí lórí nǹkan tó wà nílẹ̀ yìí tá a bá wò á ò rí wípé ohun tí ó ń ṣẹlẹ̀ láyé báyìí nísìnyí wípé íńtánẹ́ẹ̀tì la fi lè reach out sí àwọn èèyàn ó láwọn nǹkan tí Ọlọ́run ti ṣètò wípé nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mi ni wọ́n á bọ́ tí mi ò bá gbìyànjú láti rí wọn báwo ni màá ṣe rí wọn.